Olúwakiri, Olúwakiri, ìfẹ́ Olúwa, Olúwakiri, ọmọ Àbẹ̀ní, Olúwakiri, Olúwakiri. Ofiki is one of the 51 ancient communities tó wà ní Òkè Ògùn, the northwestern part of Oyo State. So it is one of the 7 major communities that made up the Atisbo local government area in Oyo State. So though an agrarian society, but bọ́n ṣe ní ìtàn, bẹ́ẹ̀ náà ni wọ́n ní oríṣiríṣi historical beauties or tourist attractions ọlọ́kan òjọ̀kan lára àwọn èyí tí a máa explore lónìí bíi òkè Ọbàtálá, odò Yemọja àti òòṣà ńlá tó wà ní ìlú Òfìkì. So ẹ máa bá wa ká lọ. Ẹ dẹ̀ má gbàgbé láti subscribe sí Olúwakiri YouTube channel ká lè túbọ̀ máa mú ọ̀pọ̀ ẹwà tó wà káàkiri ilẹ̀ Yorùbá ká lè túbọ̀ máa fi tó yín. This is Nat Joe Òkè Ògùn, exploring the 51 ancient communities in Òkè Ògùn, Oyo State. So kindly stay with us and let's do this together. Thank you. Ẹ jẹ́ kó mu kókó náà. Ẹ jọ̀ọ́ ẹ bá mi ta ògì. Ara Òkè Ògùn Kìsì ní ara Òkè Ògùn ní Ìgbòho ní ara Òkè Ògùn ní Ṣakí ní ara Òkè Ògùn ní Àgọ́ Àrẹ ní ara Òkè Ògùn ní Ọ̀jẹ̀ Òwò ní ara Òkè Ògùn ní Ẹ̀yìn ní ara Òkè Ògùn ní Àgọ́ Àmọ̀dù ní ara Òkè Ògùn ní Ọ̀gbọ̀rọ̀ ní ara Òkè Ògùn ní Àgbọ̀nlẹ̀ ní ara Òkè Ògùn ní Tègbé ní ara Òkè Ògùn ní Àgọ́ Àrẹ ara Òkè Ògùn ní Ìràwọ̀ ní ara Òkè Ògùn ní Ọ̀mù ní ara Òkè Ògùn ní Òfìkì ní ara Òkè Ògùn ní Àpò ní ara Òkè Ògùn ní tó gbàlejò. Wọ́n ní àlejò tó bá níṣẹ́ lápá dáadáa ní òkú ṣọ̀lẹ̀ o. So ibẹ̀ náà làwọn ká tó máa gun òkè Ọbàtálá lọ. Àkọ́kọ́ fi ògì gbígbóná, kókó gbígbóná àkọ́kọ́ fi sára náà. Kí gbogbo body system yẹn lè jí dáadáa. Ọ̀mù ní ara Òkè Ògùn ní Àgọ́ Àrẹ ní ara Òkè Ògùn ní Ọwọ́ Tòrò ní ara Òkè Ògùn ní Òfìkì ní ara Òkè Ògùn ní Ìpàkó ní ara Òkè Ògùn ní. Ṣé òun ṣe ti tèmi nìyẹn ṣá? Oríṣiríṣi àṣà àti ìṣe tó jẹ́ ti ìjìnlẹ̀ Yorùbá lọ́wọ́ káàkiri kí gbogbo Òkè Ògùn. Oríṣiríṣi àṣà àti ìṣe tó jẹ́ ti ìjìnlẹ̀ Yorùbá lọ́wọ́ káàkiri kí gbogbo Òkè Ògùn. Òpó ike ni àbí? Ìgbẹ́tì ní ara Òkè Ògùn ní Kìsì ní ara Òkè Ògùn ní Ìgbòho ní ara Òkè Ògùn ní Ọ̀gbọ̀rọ̀ ní ara Òkè Ògùn ní Àgbọ̀nlẹ̀ ní ara Òkè Ògùn ní Ṣakí ní ara Òkè Ògùn ní Tègbé ní ara Òkè Ògùn ní Àgọ́ Àrẹ ní ara Òkè Ògùn ní Ìràwọ̀ ní ara Òkè Ògùn ní Òfìkì ní ara Òkè Ògùn ní Ìpàkó ní ara Òkè Ògùn ní Ìṣẹ̀yìn ní ara Òkè Ògùn ní Gbàbọ̀dẹ ní ara Òkè Òtún ní ara Òkè Ògùn ní Ìṣẹ̀mí ní ara Òkè Ògùn ní Òkè Ò ní ara. So lọ́wọ́lọ́wọ́ báyìí a ti wà ní òkè Ọbàtálá. So òkè Ọbàtálá jẹ́ kan lára àwọn tourist attractions àbí historical beauty tó wà ní ìlú Òfìkì. So a dẹ̀ wà báyìí pẹ̀lú the Arabawo of Òfìkì land. So àwọn náà máa sọ bí òkè yìí ṣe jẹ́ fún wa, pàtàkì òkè Ọbàtálá sí ìlú Òfìkì, bí òkè yìí ṣe jẹ́ fún ìlú Òfìkì. So gbogbo ẹ̀ ni wọ́n máa sọ fún wa bó ṣe jẹ́ lọ́yọ̀ kọ̀ọ̀kan. So ẹ máa bá wa ká lọ. Ẹ rà sá. Ẹ ṣe ẹ sá. Ẹ kú àlejò wa. So ọlọ́ kí yín kú ìrìn ní sá. Ẹ ní ṣíṣe o. Àmì àṣẹ. Àmì àṣẹ. Ẹ ní ṣíṣe o. Àmì àṣẹ. Lílọ bíbọ̀ yẹn kò ní mẹ́kún lọ́wọ́. Àmì àṣẹ. Ẹ ń gbé àṣà àti ìṣe wa ga, ẹ̀yin náà máa ga. Àmì àṣẹ. Ibi gíga ń bẹ là bọ́jọ́. Ibi gíga báyìí là bá òkè, ibi gíga là máa bá yín. Àmì àṣẹ. Ẹ ní dùbílẹ̀ àìsàn. Àmì àṣẹ. Ẹ ṣeun. Ẹ ké pàfóòsà o. Ẹ ké pàfóòsà o. Ẹ ké pàfóòsà o. Ẹni tí ò ké pàfóòsà yóò gbé kéré lé. Ẹ ṣeun, a dúpẹ́ lọ́dọ̀ yín. Òkè Ọbàtálá jẹ́ òkè kan gbòógì ní ìgbàgbọ́ fáwọn baba ńlá baba wa, nítorí pé òkè tá ń wò yìí
ogun ló sún àwọn bàbá wa títí. Ahoro tá à ń gbé ní ìlú Òfìkì tẹ́lẹ̀, Ahoro lé Òfìkì. Àlàpà Eléṣù tó ń wà níbẹ̀ tá a bá débẹ̀. A lọ síbẹ̀ náà bí. Àbálẹ̀ débẹ̀. Ayò ò lè gbà wá lẹ́nu láti débẹ̀ torí ojúgbó ni. Kọ́ ṣe pé inú ẹ̀rùn tí kòkò tí kòǹbó lẹ́bẹ̀ ni bá ṣe láti lọ. Ṣùgbọ́n nígbà táwọn bàbá wa ń bẹ ní Ahoro yẹn, òòṣà yìí jẹ́ òòṣà tó ń gbà wọ́n kalẹ̀ nínú ogun torí pé a mọ̀ pé gbà wá ṣẹ̀ wá ogun pọ̀. Owó àtijọ́ náà ni ogun tó jẹ́ pé ibi tí agbára ń gbágbára mi bó tilẹ̀ jẹ́ pé lónìí olówó ni alágbára. Jagunjagun lálágbára láti ìgbà wáṣẹ̀ wá, àwọn ọ̀rìn àwọn bàbá wa jagunjagun sí ni wọ́n. Ṣùgbọ́n nígbà tí wọ́n dé, wọ́n fara ti òkè yìí, wọ́n bá òkè yìí gẹ́gẹ́ bí òrìṣà tó òrìṣà yẹn máa ń fara hàn. Wọ́n á bẹ̀rẹ̀ bíbọ rẹ̀ àti ìgbà náà tó ń bẹ̀rẹ̀ bíbọ. Ogun tí ń jà wọ́n, ogun ọ̀jà wọn mọ́. Ìgbà tójú là tí kábíyèsí wa dé, òun ni gbogbo bí ìfẹ́ tó ń tẹ́jú báyìí. Àwọn ẹranko abàmì oríṣiríṣi ilé wọn ń bẹ báyìí. Nígbà náà lọ́hùn táwa bá wá, a máa ń bá ejò olúfà kan lágbègbè yìí tí tó tóbi ńlá báyìí. Òòṣà ejò olúfà. Bẹ́ẹ̀ ni òòṣà ni tó jẹ́ pé ara àwọn tí wọ́n di bí yìí mú. Gẹ́gẹ́ bá a ṣe mọ̀, méjì làwọn òòṣà yìí o. Ibi tẹ́ bá ti ń rí Ọbàtálá tí wọ́n ń bọ, ẹ rí òrìṣà alánà, ìpọ́rí kan náà làwọn méjèèjì ń lò. Tá a bá fẹ́ pe Ọbàtálá ìbọ́tà ní wábì, òòṣà rẹ̀ ń bẹ tá a ti ṣe ń lọ àárín ìlú tó jẹ́ òòṣà ńlá. Ibo ni mò ń lọ? Òòṣà yìí jẹ́ òòṣà kan takuntakun tí ó jẹ́ òrìṣà tí ń ṣe àgbàkalẹ̀. Bẹ́ẹ̀ ṣe ń wo yìí, odò tẹ́ ń wo láàrin. A gba àwọn àlejò kan síbí yìí. Ó tó orí bíi mẹ́ta nínú àwọn àlejò yẹn tí wọ́n ti rù wálé tá a tọ́jú lára pé wọ́n ń ṣẹ̀gbọ́n sí inú odò yẹn. Odò yìí. Bẹ́ẹ̀ ni àlejò náà òrìṣà yẹn àlejò náà Ọbàtálá yóò jáde, tó bá jágbe mẹ́rin yẹn yóò máa yà sọmọ́ra rẹ̀ lọ́rùn. Ó sì ń ṣẹlẹ̀ di báyìí báyìí. Ọdún tó tún lọ yìí wọ́n tún gbé wa ta tún lọ bọ̀ tó kíní kan bá ti ṣẹlẹ̀ ń bí ìdí òòṣà lálọ́hùn. Òun ni wọ́n kó òbí díẹ̀ funfun, àkùkọ díẹ̀ funfun, orógbó, obì, àtàrí àlọ́ pẹ̀rọ fún wọn níbẹ̀. Èèyàn lóògùn tá ẹ fi túrà rí jù bẹ́ẹ̀ lọ kò lè ṣe. Tí ó bá dé bẹ́ẹ̀. Tí ó bá ṣe pé wọ́n gbé wá kálọ tọ́jú ẹ̀, kò sọ́nà àbáyọ. Àlejònú náà àwọn tó bá yọ sí wọn máa ń rí sójú kòrókòró báyìí gẹ́gẹ́ báwọn bàbá wa ń ṣe rí látijọ́ tí wọ́n ń bọ. Ó wá jẹ́ òrìṣà ẹlẹ́yinjú àrùn, òrìṣà tẹ́ ń wò yìí. Kò sí ọdún kan kọ́pọ̀lọpọ̀ èèyàn máa wà dúpẹ́ níbẹ̀. Tásìkò ọdún rẹ̀ bá tún dé, mo fẹ́ kẹ́ ti wá ní ọdún kọ̀ọ̀la kẹ́ wá wo èèyàn tí ó wà dúpẹ́. Ẹni bá tọrọ ọmọ wọn á rí. Èmi ni abọ́rẹ̀ rẹ̀, ṣùgbọ́n ìdálù níṣèlú gẹ́gẹ́ bí babaláwo. Inú àwọn ọmọ mi tí mo tẹ̀ nífà ọmọ kan ń bẹ tó jẹ́ pé òrìṣà alá nífà rẹ̀ rọ̀ mọ́, Ọbàtálá nífà rẹ̀ rọ̀ mọ́, òun ló ń bọ lára ọ̀bàrà lọ́tún òdì lọ́wọ́ òsì. Nfa ní ọ̀bàrà òbòdì ìdí ọ̀lẹ́ ọ̀mọ́lé, ẹ jẹ́ kí kẹ̀kẹ́ yín ilé ọ ní ọ̀ta ní dírẹ̀dírẹ̀. Adó afágbé tí ìṣó ń lu Ọbàtálá, ìjẹ́ ìlú tágbé ń lù, ẹ má má jẹ́ ọ̀ya. Ọmọ yẹn ọmọ ọ̀bàrà òbòdì ni òun ní máa wà bọ òrìṣà Ọbàtálá yìí. Tí àgàn bá débí tó bá pòǹgbé ọmọ tí ò bá wá gbọ́mọ dúpẹ́ agboyún wa lọ́dún tó ń bẹ̀. Òòṣà náà jẹ́ òòṣà ẹlẹ́yinjú àánú. Tí kinní kankan bá ń ṣẹlẹ̀, ogun wọn gbé wọn lọ́tún, wọn gbé wọn ló sì ń ṣẹlẹ̀. Ibi àwa wàásù rẹ̀ nípẹ́ ní bá ṣe kílẹ̀ ọyàn. Ẹni bá ṣe kílẹ̀ ọyàn. Bí èèyàn bá lọ́wọ́ nù rẹ̀ láàrin ìlú, kílẹ̀ ọyàn olúwa rẹ̀. Kílẹ̀ mú. Ilẹ̀ ó sì yàn wọ́n gbogbo àwọn tó bá òòṣà yìí jẹ́ gan gbòógì nínú àwọn òòṣà tó jẹ́ pé a bá lọ́wọ́ àwọn bàbá wa tọrọ ẹ̀sìn òṣìṣẹ́ ń bẹ̀. Kábíyèsí ọba wa Gbénga Àdìgún Adéoyè kí adé ọpẹ́ lórí, pàṣẹ oyè ọpẹ́ lẹ́sẹ̀, ẹ̀sìn ọba kó jẹ kó pẹ́, irúkẹrẹ kó jẹjẹ kó dókínní. Nígbà tí wọ́n tún wá dé bá ṣe ń bọ́ tẹ́lẹ̀, wọ́n tún wá mú ojú rẹ̀, wọ́n tún wá kẹ̀ ẹ́. Kíkẹ́ ojú tí wọ́n wá kẹ̀ yẹn, ègbè yẹn wọ́n ń tẹ̀síwájú tó jẹ́ pé bá a débi yìí tí bàbá bá mú gègé àṣẹ rẹ̀ tí wọ́n bá nà pé wọn Ọbàtálá wọn báyìí ni mo fẹ́ o. Ogun tí ń jà yọ mí dé àárín yìí o, kọ́ má débi báyìí o. Gbogbo àwọn tó bá ṣe kílẹ̀ ọyàn ilẹ̀ sì yàn wọn. Àti mùsùlùmí àti ìgbàgbọ́ àtẹlẹ́sìn kí àbáláyé tó bá dinú ọdún rẹ̀ kò sẹ́ni tí èèwà sọ̀rọ̀ níbí. Gbogbo àdúrà àti kálukú bá dẹ̀ ń ṣe ìgbà. Òòṣà yìí jẹ́ òòṣà
ẹlẹ́yinjú àánú òrìṣà ló jẹ́ gẹ́gẹ́ bí a ṣe mọ àlọ́bẹ̀ lónìí dé àmọ́ gẹ́gẹ́ bí a ṣe mọ òòṣà yìí pé tọba fi ń dá délé ni ọba tààlà ọba tàrìṣà ọba pátápátá òun ló jẹ́ ẹni tó kọ́kọ́ ọba tó kọ́kọ́ dá dé ọba lòun náà nígbà ọjọ́ ayé rẹ̀ òun ló kọ́kọ́ dé adé ìṣẹ̀ṣẹ̀ fún. adé ìṣẹ̀ṣẹ̀ fún. bẹ́ẹ̀ ni Ọbàtálá òun ló kọ́kọ́ dé adé ìṣẹ̀ṣẹ̀ fún kó tó di pé gbogbo ọba náà wà ní dádé lọ sí. òrìṣà yìí jẹ́ òrìṣà ẹlẹ́yinjú àánú tó sì jẹ́ pé gbogbo ọmọ bíbí ìlú Òfìkì kò síbi tí kálukú wà tó jẹ́ pé wọn ò pàtàkì òrìṣà yìí kò síbi tí wọn ti ń wálé ọdún rẹ̀ tó bá tásìkò ọdún. gbogbo ọmọ ìlú Òfìkì káàkiri gbogbo ọmọ ìlú yìí káàkiri kò síbi tí wọn ti ń wálé ọdún rẹ̀ tó sì ń ṣe ìgbègbè wá. so òrìṣà jẹ́ òrìṣà ẹlẹ́yinjú àánú arẹmọ òrìṣà ni awomọ òrìṣà ni torí pé agbọmọlà igbọmọpa ìní gbogbo ẹni tó bá ń sábọ rẹ̀ rí ó gbọ́dọ̀ sábúrú tó bá jẹ́ babaláwo bọ́ sábúrú sí yẹn kò ní lọ yóò mú. ṣùgbọ́n kódà kó má mọ oògùn kan kí wọ́n gbé aláàárẹ̀ dé tó bá bu omi wípé tó wọ Ọbàtálá rìn lọ́wọ́ fi pọ́n mi lé o tó bá gbé fún yóò yè nígbà tí ọba ti ọwọ́ rẹ̀ funfun ọwọ́ rẹ̀ mọ́. so olóòtú ká má bá òpó lọlé olóró ẹ̀yin lẹ́yìn àánú òòṣà ó ṣàwọn bàbá wa láàánú ó tún wá ń ṣe àwọn ọmọ náà láàánú yẹn títí táláyé ó fẹ́ báwa náà tún lọ àrọ́mọdọ́mọ wọn tún dé bá nítorí pé ẹlẹ́yinjú àánú òrìṣà ni kì í tá a bá ń bọ̀ wá sí òkè yìí ẹ̀rù Ọlọ́run bá yàn ẹ rí i pé ọ̀nà tá ń gbà bọ̀ yàn Ọlọ́run jẹ́ kí ìjọba ṣíjú àánú wọ̀ kí wọ́n bá wa ṣe tẹwárí bọ́ náà ó ṣe dáa yẹn bọ́kadà ó sì tò tẹ̀léra wọn ni mọ́tò náà bẹ́ẹ̀ ni ó tó ẹ wá ní gbọ́ pé ẹnìkan gba ẹnìkan tá a fi lọ tá a fi dé ẹ wo bí òkè yìí ṣe ga tó yìí wọ́n ń gun ọ̀kadà gorí ẹ̀ lọ àṣẹ̀ṣẹ̀ káwọ́ ẹ̀rọ ni pé àgbọ̀dọ̀ rẹ̀ nìkan kó dẹ̀ wọ́n torí ọ̀nà òkè yẹn jìn tá a bá gbéra tá a bá rìn lọ báyìí tí ògo bá jẹ́ tọ́lọ́run tá a bá yá débẹ̀ àfẹ́ lò tó wákàtí méjì ká tó dé góńgó ẹ̀ stẹ́ẹ̀pù kan ni tá a bá kó ilé àtẹ̀ tuntun mi mu. so pé ń ṣiṣẹ́ àgbàlagbà àwọn ọmọ kéékèèké ni lára wọn dádé orí rẹ̀ tẹ́ kálukú wa fi ègún lọ́dún àmọ́ àwọn ọmọ apáyà pé ìwọ ló máa kíní kan kódà ẹnìkan ò ní fi kíní kan ò ní ṣe ẹnìkan ìkó ìkọ́bálá ni fíní báyìí òun lẹ́dí ẹ máa bọ̀ òkú ẹ̀ má kálukú tó bá lọ láyọ̀ ayọ̀ náà ni wọ́n ń bá bọ̀ ẹ̀yin òrìṣà yìí jẹ́ òrìṣà ẹlẹ́yinjú àánú lẹ́ẹ̀kan sí ẹ ṣeun olóòtú. ẹ ṣé gan sa so bí ó ṣe wà yìí ṣe bí ó jẹ́ nǹkan tí àti àlejò àti onílé kò sígbà tí wọ́n lè wá láti wá gbafẹ́ ṣe gbogbo ẹ̀. kò sí ohun tí wọ́n fẹ́ ṣe níbẹ̀ tí wọ́n lè ṣe ìyọ̀ǹda Ọlọ́run. so a lè gùn báyìí lónìí náà rí. yín lè ọmọ lè tẹ̀lé yín lọ ṣùgbọ́n ògbódàgbà lálójú àgbà bíi kágbọ́ ọ̀dọ̀dọ̀ ẹ lè jọ lọ àtọmọ mi yìí tí ó sì fi gbogbo àwọn. àbí ẹ̀gbọ́n sẹ́yìn ṣe àlejò ògùn díẹ̀ ká tẹ̀ fi káwọn èèyàn rí bí gbogbo ẹ̀ ṣe rí látòkè náà. ẹ lè tẹ̀síwájú lórí ẹ̀jẹ̀. ẹja gùn lọ díẹ̀. Yorùbá fọ́nká Yorùbá fọ́nká Yorùbá fọ́nká Yorùbá fọ́nká Yorùbá fọ́nká Yorùbá fọ́nká àìmọye Yorùbá tó ti wà níbi tó sápamọ́ ọmọ Odùduwà ní gbogbo wa. Òkè Ògùn jẹ́ kan lára àwọn ẹ̀yà Yorùbá tó wà nípínlẹ̀ Ọ̀yọ́. Wọ́n kó nílé kálejò mọ́ra akíkanjú ni wọ́n jẹ́. Wọ́n kó nílé kálejò mọ́ra akíkanjú ni wọ́n jẹ́. Àgbẹ̀ ni wọ́n. Àgbẹ̀ ni wọ́n. Wọ́n sì tún jẹ́ gbajúgbajà níbi ìṣòwò ẹ̀kọ́ àti ṣẹ́kíṣẹ́ tí wọ́n bá tún yàn láàyò. Àǹfààní púpọ̀ ló wà lókè Ògùn. Àǹfààní púpọ̀ ló wà lókè Ògùn. Àǹfààní púpọ̀ ló wà lókè Ògùn. Tó jẹ́ pé a mọ ìwúlò rẹ̀. Tó jẹ́ pé a mọ ìwúlò rẹ̀. Ẹwà tí gbéga. Ló jẹ́ fún gbogbo ọmọ Yorùbá pátápátá. Oríṣiríṣi àṣà àti ìṣe tó jẹ́ ti ìjìnlẹ̀ Yorùbá ló wà káàkiri kí gbogbo Òkè Ògùn. Oríṣiríṣi àṣà àti ìṣe tó jẹ́ ti ìjìnlẹ̀. ok a ti sọ kò ń ṣeré ọmọdé lóòótọ́
ó lọ fà ṣùgbọ́n a dúpẹ́ fọ́lọ́run àti lọ láyọ̀ àti ti bọ̀ láyọ̀. So presently báyìí a fẹ́ tẹ̀síwájú nínú ìrìn àjò wa, so láti lọ sí next location wa tí ṣe ìdí òrìṣà ńlá. So ibẹ̀ ni next location wa báyìí. Kindly stay with us. Ẹ dẹ̀ má jẹ́ ká gbàgbé pé gbogbo wa ni olùwákiri. Tó bá kan ìlú mi lónìí ó máa kan ìlú tiyín lọ́la. Gbogbo nǹkan tá a dẹ̀ ń ṣe káàkiri láti fi àwọn ẹwà ọlọ́kan òjọ̀kan èyí tó wà káàkiri àwọn ilẹ̀ Yorùbá, pàápàá jùlọ àwọn agbègbè tó farapamọ́ púpọ̀, àwọn agbègbè tó yẹ pé wọ́n ní less western influence. So láti fi gbogbo àwọn ẹwà ọlọ́kan òjọ̀kan wọn láti fi wọ́n hàn, and most especially the accessibility to these ancient communities tó wà káàkiri ilẹ̀ Yorùbá. So ẹ jọ̀ọ́ ẹ máa bá wa ká lọ. Ẹ dẹ̀ má gbàgbé láti subscribe sí Olùwákiri channel lórí YouTube. Ó dẹ̀ wà ní all other social media platform, ní Instagram, ní Facebook, ní TikTok, ní gbogbo wa ní Olùwákiri. Ẹ jẹ́ a jọ máa wá kiri. A ti dé second location wa báyìí tí í ṣe òòṣà ńlá, so one of the tourist attractions tó wà ní ìlú Òfìkì. Yàtọ̀ sí odò Òfìkì di òòṣà ńlá la wà báyìí. So ẹ já lọ gbọ́ àwọn kókó tó jẹ́ nípa òòṣà ńlá yìí àti bí òòṣà ńlá ṣe jẹ́ gangan. ẹni ṣàṣetẹ o ẹ ń gbé wọn ga àwọn náà ṣe ìlégbè lẹ́yìn yín o. Gẹ́gẹ́ bí mo ṣe wí nígbà tá a wà ní orí òkè Ọbàtálá, òrìṣà ńlá ni àwọn òòṣà náà fẹ́ dàbí táyé kẹ́yìn pẹ̀lú Ọbàtálá àtọbàtálá. Níbi wọ́n bá ti ń dárúkọ òrìṣà ńlá wọ́n ń dákọ Ọbàtálá ni, bí wọ́n bá ti ń dákọ Ọbàtálá wọ́n ń dákọ òrìṣà ńlá, nítorí pé ọ̀pọ̀rí kan náà ni wọ́n. Wọ́n bá ní kéèyàn lọ bọ Ọbàtálá, wọ́n bá ti rí òòṣà ńlá pé òòṣà ńlá pé Ọbàtálá bọ́ ń bẹ̀. Wọ́n bá ní kó lọ bọ òòṣà ńlá, tó bá ti rí Ọbàtálá pè ìbọn níbẹ̀ kò sí èyí tí ò jẹun. Àrà tí mo sọ pé àwọn àlejò nú ara òòṣà yẹn máa ń dá, tó bá ti mú àwọn tí máa ń mú lọ́hùn tí wọ́n ń ṣe ẹ̀gbin sí ibi ojú odò rẹ̀ yẹn, ibi tá a ti wá dẹ́rọ̀ rẹ̀ ni. Ńgbà wa ń wà ní kéékèèké tá a gbọ́n tá a fi gbọ́n tá a sì fi dàgbà kó tó di pé tọ́ wọ́n fẹ̀sìn ba gbogbo ohun tó dáa jẹ́. Tí òjò bá kọ̀ láì rọ̀, bàbá wa pàgó. Tọ́ba bá pàgó kí gbogbo obìnrin tí ń bẹ nù ìlú ìpátá o, ẹ pọn mi lọ di òòṣà ńlá o. Wọ́n wà pọn mi wá bẹ̀, wọ́n bá pọn mi dé, wọ́n máa wá dà sórí páànù yìí. Tómi yẹn bá ti fi sàn tó bá gba ibi yìí, nígbà tí ó bá fi já ojú kọ́tà òjò dé. Mo fi ifá mo fi búra mo fàjàgùnmàdé búra, gbogbo àwọn ọmọ tó bá jẹ́ ọmọ nílùú yìí tó bá ń gbọ́ sùn wọ́n sì máa fẹ̀rí lé ní orí pé bẹ́ẹ̀ lórí wípé ìyàn òjò mú o, òjò ọ̀rọ̀ o, ìrì ọ̀sẹ̀ o, akérèmọdò ń kéǹgbẹ ìràwé àgbàdo tà pé ò lè gbó o. Ọyẹ ọba wa pé ọyá o ẹ pọn mi lọ dé òòṣà lọ, láì mú ọtí láì mú bì wá, tí wọ́n bá pọn mi nìwá tí wọ́n bá ti dà á sórí páànù yìí, tí omi ni bá ti fi bẹ̀rẹ̀ sí ṣàn, tí bá ti ń ṣàn lọ́ngbà tí wọ́n bẹ̀rẹ̀ di ojú kọ́tà yẹn, òjò ní láti rọ̀. Gbogbo àwọn tó lọ pa mi yẹn òjò ni ó pa wọn lọlé. Gbogbo aṣọ tẹ̀ ń wò yìí ọmọ ni wọ́n wá fi tọrọ. Gbogbo aṣọ tẹ̀ ń wò yìí ọmọ ni wọ́n fi tọrọ pé tọ́ ọ bá fi fún mi lọ́mọ wọ́n sì daṣọ fún ẹ, aṣọ funfun alàgbò. Tọ́ bá ti wá fún wọn lọ́mọ ni wọ́n wà á máa sọ wá aṣọ nígbà àti ìdájọ́ ni kò sí nígbà fi ṣe aṣọ tí wọ́n fún un. Òòṣà ẹlẹ́yinjú àánú ni kì í jẹ́ kógun jàdù. Báàrẹ̀ kan bá ń ṣe yẹn tó ń bá fi dáfá pé ọyà ìsóńdé òòṣà alábàáyé ní kẹ́ lọ sí o. Tó ń bá ti fi ń dé ohun àwa náà fi ṣàgbéjì ara ni. Torí ohun tó bá ti fi lọ́jọ́ pé àwọn asọ́tún àwọn asọ́sì àbárí ìsóńdé òòṣà alá ẹ̀bùn òòṣà alá ẹ̀fọ́ mi rẹ̀ fún kọ́mọ. Lógo Ọlọ́run gbogbo ohun tí bá ti ń ṣẹlẹ̀ yẹn yóò sì dẹ̀rọ̀. Òòṣà rẹ mọ́ ni wọ́n ní tèmi lékè àwo tó ìbò tèmi lékè àwo tó rìṣà. Adáfóṣà láọ̀sẹ̀ rẹ̀ mọ̀gbò òun àtẹ̀yìnbó wọn jọ ń lérí ọ̀nà ẹ̀pọ̀. Ó ní táwo ní òlèkè wọn tòṣà láọ̀sẹ̀ rẹ̀ mọ̀gbò nìkan ní òlèkè tèbó táwo ní òlèkè wọn. Bẹ́ẹ̀ yẹn fẹ́ du ipò kan tí wọ́n bá wá. Kì í ṣe ẹyọ̀kan kì í ṣe méjì o. Tí wọ́n ti wá. Ifá ọgbọ́ látàyé àwọn baba ńlá baba wa ni o. Fẹ́ jẹ́ pé tí wọ́n bá pẹ́ ọ̀yá kí wọ́n báyìí lólóhùn ó ṣe ẹ lọ́dọ̀ ọba tó dá ojú tó dá mọ́ kó sọ orí rẹ̀ di oríire
ìtìbìtì awo tìbìtì àtàbàtà àwọ àtàbàtà àtàbàtì rí awo dò ló ẹ rí adúbáfẹ́lẹ́ rí retí lọ yẹn rí gbogbo àti àkàrà ń fún ṣàlọ́run tí wọ́n bá fẹ́ wá tọrọ nǹkan yẹn àkàrà á gbọ́n gbogbo mi yìí dànù á wá dín àkàrà tí ó gbóra ọ̀yá ẹ máa fàkàrà yẹn bọ́ wọ́n bá já àkàrà wọ́n bá fòòṣà ń wòòṣà ọ̀yá béèrè ń lọ fẹ́ yóò pè mọ́ fáyà dé o lọ́ba fi fòòṣà pé òṣọ́kùnrin fún mọ́ fáyà òṣà tọ́ba yá ń gbà tí àkàrà wá fún rẹ̀ sàyẹn lọ́rùn wọ́n tọ́ lórí gbogbo tàbí kú bálẹ̀ ọ̀rọ̀ òṣà wà bẹ̀rí máa mu níbi tí wọ́n ti tọrọ orí ni ẹni orí rẹ̀ ọba fọ́rí fóbìn tọ́ba tọrọ lọ́wọ́ òṣà ló gbọ́ ọlọ́run tí ò bá ní iyèméjì pé ń ṣe iyèméjì torí pé ọ̀kanjú àbọ̀ òòṣà ọ̀gbà yìí tí ọba fi yẹn lẹ́nu ní fi yẹn tí ọkàn èèyàn ọba fún lórí ọ̀fẹ́ dáadáa wọ́n bá tọrọ dáadáa tó tàbí mo bá ẹ̀tẹ̀ lọ olùwẹ̀ka gbáko ni àwọn ní máa rí báyìí jẹ́ ńlọgbìn lọ tán èèyàn ṣàgbákò ayérayé nìyẹn ọ̀nà àti rọ́nà àbáyọ dọ́wọ́ Olódùmarè Ọlọ́run Olódùmarè yóò jẹ́ kẹ́ ẹ ṣe pẹ́ yóò jẹ́ kẹ́ ẹ ṣe jìnnà òòṣà rẹ mú nìyẹn òòṣà alánìyẹn adábàjẹ́gbin ọba pátápátá tí àwọn gbójú òde ìrànjẹ́ Ọlọ́run Olódùmarè yóò ṣe àtúnrí wa tó bá dínú ọdún òòṣà yìí mo fẹ́ kẹ́ ẹ wá wò bá ṣe ń ṣe bọ̀ rẹ̀ ọ̀mẹ́sìn lọ́wọ́ o òòṣà yà gba ní kò í ṣe tán àánú ń bẹ láyé ẹnìkan ń bẹ para ìmọ̀ ní kọ̀kọ̀ pé afa lòun ọwọ́ bímọ oṣù kọ̀tọ̀ lánàá ni wọ́n gbé ọmọ mi wá bíi ó di ìjẹrin lónìí náà ti bí ń jẹun ní wo ń ṣe kò sí tọ̀ ọmọ yóò màtọ̀ ṣé mo ní ẹgbẹ́ lọ́ọ̀dẹ́ òṣàlá wọ́n gbé wá dé òṣàlá ńgbà tí ó fi délé ó ti tọ̀ sí sòkòtò tí wọ́n gbé wá gbogbo ọmọ táwa bá bí nínú ilé wa olómi tútù ni wọ́n jẹ́ òòṣà tí ewu mọ́ wà ní àwòyè ní sí ewu o. bó ṣe wà láti àtijọ́ bẹ́ẹ̀ náà ló ṣì wà dé sí tó fi èdò ní kò yípo títí tí ó fi di ọ̀la. tí aláyé ò fi ra yé tí ẹ̀mí bá ń bẹ àwa sì ń ká àwọn ọmọ sídìí rẹ̀ gbogbo ẹ̀kọ́ rẹ̀ la fi ń yé àwọn ọmọ wa. bó ṣe dáná nìyẹn so that kí iṣẹ́ rẹ̀ ọmọ bá parun. lórí wọn ló ṣàtà ń ṣe tá a fi hàn ọmọ òṣà ní lọ sóko parun ni. so Ọlọ́run Olódùmarè kó má ṣe wá lẹ́nu ìparun. ẹ ṣe gan sa a máa rí yín bá lágbára Ọlọ́run bí ọdún ìgbà wọlé a máa ṣe ọdún rẹ̀ àti pé ẹni tó bá fẹ́ tọrọ nǹkan tó bá láníyàn ṣé ìgbà ọdún nìkan ni lè wà. kò sí ìgbà téèyàn ń wá kó wá tọrọ kò sí ìgbà yòówù tó wùyàn pé tí nǹkan ni bá ti fi dé báyàn pé ìṣòro yìí ló dé báyìí gbogbo ìgbà tó bá ti fi téèyàn bá ti dé yẹn àdúrà ènìyàn ti gbà ẹni bá sunkún wá bí níjọ́ tí ọba wà ẹ̀rín náà ní wọlé Ifá ọgbọ́ Àjàgùnmàlè ń gbọ́ òòṣà náà ń gbọ́ lóde ọ̀run tó bá sunkún dé yẹn ẹ̀rín ní orin jáde tí ẹ bá ṣe àgbìn àti ilé Olódùmarè wá. a ti gbọ́ kókó nípa òòṣà Arẹmọ Àwòmọ tí kì í pa ọmọ gẹ́gẹ́ bí bàbá ṣe sọ àti oríṣiríṣi àǹfààní tó wà nínú ká máa gbé nǹkan wa lárugẹ ká má jẹ́ kí nǹkan tá a ní gẹ́gẹ́ bí Yorùbá kó parun so òòṣà ńlá wà bó ṣe wà látijọ́ o ó sì wà active dìsínyìí àǹtí títà láyé ò fi dáyé yóò sì mọ wà active lọ ni. ẹ ṣe gan bàbá a mọ̀ rí yín bá lágbára Ọlọ́run á sì máa di ẹ̀yin náà mú ilé àtọ̀nà yín ò ní dàrú lágbára Ọlọ́run ẹ ṣe gan sà. Òkè Ògùn kálejò mọ́ra wọ́n kó nílé kálejò mọ́ra akíkẹ́dùn ni wọ́n jẹ́. a ti dé third location wa báyìí tí í ṣe odò Yemọja so ó jẹ́ kan lára àwọn historical heritage tó wà ní ìlú Òfìkì so a máa gbọ́ kókó láti ẹnu àwọn tọ́gàdé wa pẹ̀lú bàbá àràbà so tàjọ wá síbẹ̀. ẹ ṣeun fún ẹ sá. a kú ètò olóòtú. ètò ní sá. Ọlọ́run ní jẹ́ kó bàjẹ́. àmín àṣẹ. ìjẹ́ ìmọ̀ṣe Ọlọ́run ní kó dá yín. àmín àṣẹ. gbogbo ohun tí ẹ̀ ń tò yìí Ọlọ́run ní jẹ́ kó wọ́. àmín àṣẹ. gbogbo ìgbà tí ayé bá wá ń jáyé téèyàn bá ń jẹyàn lágbára lọ́wọ́ Olódùmarè fi tẹ̀síwájú ní nǹkan máa ṣe fún. àmín àṣẹ. nǹkan ní iwájú lọ́ra ẹ̀rín lọ má bọ̀ wá iwájú ẹ̀rín ńlá lọ lórí ọ̀tá rẹ̀ sì rìn ẹ̀fọn ńlá lọ lórí ọ̀tá ọ̀là rẹ̀ sẹ̀ fún òjò pàpà wà lọ lórí ọ̀tá sì rẹ̀ sí òjò pàpà lọ́nà bí òkè àwúlé àgbọn mèrègùn tí a fa gbọn nìrègùn ọlọ́jà orí ìbòjò ń gbà wọ́n gbé wọn láyé fún olè dìde mọ́ ọkọ̀ ajé molo tó gẹ́gẹ́ wá bá wa gbáyà wá dìde ẹrù ń tòkè ẹrù ń tọ̀gán iwájú ńlọlá irin má lọ ẹrù ń tòkè ẹrù ń tọ̀gán iwájú ńlọlá ẹfọ̀n má lọ ẹrù ń tòkè iwájú ńlá bákẹ́ ń kété ẹrù ń tògbè ẹrù ń tọ̀ àtẹ̀gbè àtẹ̀mú ọkọ̀ ajé tó gẹ́gẹ́ ọwọ́ agbáyà fọbàǹgbà yẹn dì sí
fọ́bàǹgbà yín dìde sí Àmín dáadáa àṣẹ. ayérúmọlẹ̀ ó dìde sí dáadáa Àmín àṣẹ. tí bá wọn ń dìde sí dáadáa ẹ̀ ní dòkú ńgbà Àmín náà àṣẹ. ẹ̀yin òṣàtà dédìí ẹ̀ yìí bàbá wa tó jẹ́ abọ̀rẹ̀ rẹ̀ Bẹ́ẹ̀ni. ọmọ bíbí inú wọn ni Yorùbá sì ní òṣàtà bá ń ṣe tá a bá fi hàn ọmọ ẹni òṣà náà ń lọ sí ipò ìparun ni Bẹ́ẹ̀ni. yóò tú kẹ̀kẹ́ ọ̀rọ̀ yẹn yóò tú Ǹda. kó ṣe jẹ́. Ẹ ṣé bàbá. A kú ìdódimú. Sọ Ọlọ́run á máa kún yín lọ́wọ́. Kò ní sú yín, kò ní rẹ̀ yín lágbára Ọlọ́run. So ẹ jọ̀ọ́ máa fẹ́ kẹ́ sọ orúkọ yín fún wa. So àti pàápàá jùlọ bí òòṣà odò Yemọja yìí bó ṣe jẹ́ sí ìlú Òfìkì àti àwọn iṣẹ́ oríṣiríṣi tó ń ṣe. Ẹ ṣé. Ọlọ́run ìjọba jẹ́ Àmín àṣẹ. ọlọ́run tó bá wọn bá a ṣe Àmín àṣẹ. Àmín àṣẹ. Àmín àṣẹ. ilé iṣẹ́ iná kò ní dàrú láti lónìí Àmín àṣẹ. orúkọ tèmi ni Adésọlá Ọ̀jẹ̀dàmọ́lá Adédòkun tí gbogbo yín mú mi sí afẹ́nẹ́pa Àfẹ́ náà pa. ní gbogbo Ìlú Òkìkí. Iná yín ò ní kú lágbára Ní Ọlọ́run. àṣẹ ní nínú ọ̀rọ̀ yìí nípa ọ̀rọ̀ Yemọja. Bẹ́ẹ̀ni. Yemọja jẹ́ ọ̀kẹ́ pàtàkì ní òrìṣà tó wà nílùú Òkìkí tó sì ní agbára tó pọ̀ nítorí pé Yemọja yẹn ló jẹ́ bí bàbá tó bí mi gẹ́gẹ́ ló jẹ́ bí abọ́lẹ́bẹ̀. Okay. Ìgbà tí ó sì rí pé àgbà ti ń dé wọ́n ti ń fi gbogbo àwọn tí fi ń lé àwọn ọmọ náà lọ́wọ́ bí wọ́n ti ń ṣe ọ̀tún bí wọ́n ti ń ṣe òsì tí àwa náà ti ń ṣe bẹ́ẹ̀ sì ń rí bí sì ń rí àti ń dúpẹ́ fọlọ́dúnmarè A dúpẹ́ nítorí pé f'Ọlọ́run. tí ọba sí tọlọ́dúnmarè àbá ẹ̀dá ò lè ṣẹ àwọn dúpẹ́ fọlọ́dúnmarè nítorí òun ni ọba tó mọ ayé wọn yóò tún mọ ọ̀run nípa Yemọja. Yemọja jẹ́ ọ̀tún pàtàkì lára àwọn òrìṣà wa nílùú Òfìkì tó yẹ pé kò sí tí ẹni tí ó bá wà tí ò bá rí ọmọ bí tó bá wà tá bá débẹ̀ tá bá ṣe sàrà fún láti Ọlọ́run tó ń bímọ tó sì ní oyún ẹni tí ìsìn ara bá dé tí a bá débẹ̀ tá bá dé òsàn tá bá fi nǹkan tó bá gbà tá bá fi fún láti ìlú màrè gbogbo nǹkan tó bá sún tọ̀ yóò sì túwọ́ lára nǹkan tí Yemọja dì mú nínú náà lófìkì pàápàá jùlọ tí Ọlọ́run ní jẹ́ kéèyàn orí ogun Àmín àṣẹ. Ọlọ́run ní jẹ́ kárí ọ̀tẹ̀ nítorí nínú lófìkì kò sí ogun kò sí ọ̀tẹ̀ a sì ń dúpẹ́ fún Olódùmarè nítorí gbogbo àwọn òrìṣà wa èyí tó gbòbì á fún lóbì èyí tó bá gbomi á fún lómi èyí tó gbòkú á fún lẹ́kùn gbogbo èkó sì kébé ẹyẹ kébé ẹyẹ ọmọ yẹn fún bí ọmọ nìyẹn. So yóò sì máa ju yín ṣe. Àṣẹ. So yóò ti tó bí àwọn nǹkan oríṣiríṣi tó ti ṣẹlẹ̀ tẹ́yìn náà ti fetí gbọ́ àbí tẹ́ ti fojú rí nípa rẹ̀ nípa rẹ̀ tẹ́ lè sọ fún wa. nǹkan tí mo rí tó jẹ́ nǹkan àgbàyanu nítorí tẹ́ bá wò dáadáa ní igi Yemọja yìí kì í síbi tó wà tẹ́lẹ̀ nìyí ní òkè bẹ́ẹ̀ ló wà ẹnìkan bẹ tó jẹ́ bí ọpẹ́rẹ́tọ̀ ni ó kàn débẹ̀ ọkàn gé tẹ̀rọ hàn gìmọ́ bẹ́ẹ̀ tẹ̀rọ hàn gìmọ́ bẹ́ẹ̀ tẹ́ bá bí ọmọ kékeré tó bá jẹ́ ọmọ ilé wa nínú ilé jagun ní òkè tẹ́ bá bí ọ̀sọ̀ ohun tó ti jẹ́ tẹ̀rọ hàn láàrin báyìí ló wà lókè mẹ́rin ló wà tẹ́tẹ́lẹ̀ tẹ̀rọ hàn gìmọ́ bẹ́ẹ̀ tẹ́ pé ẹ̀rọ yẹn ọ̀yọ́ ìgbà tó ń ṣe wá táwọn tó jẹ́ àwọn àgbàlagbà wá ẹni tó ṣe ẹ̀rọ yẹn wọ́n sá mú lọ ẹgbà tí àwọn àgbàlagbà dín wọ́n ṣe wá sí sàrà rẹ̀ wọ́n ṣe wá bá yọ ẹ̀rọ yẹn kó bẹ́ẹ̀ gbin owó ìgbà tí wọ́n ṣe sàrà yẹn tẹ́ ń gbin ṣe ṣubú. Ṣé odò rẹ̀ náà nìyà bí? odò náà ni. Ok ẹja sún síbẹ̀. odò ńlá ni. Ó dàbí pé òun náà la rí takọ orí bíríìjì ẹ̀ kọjá lẹ́ẹ̀kan yà bí tó bàbá. bá ti dé gbogbo bí àlè dúró sẹ́ni tó tó bẹ́ẹ̀. Wow. Odò Òfìkì. odò Òfìkì. Wow. Àpáta gan wà ní àárín rẹ̀. ẹ̀yin olóòtú Bàbá. níwọ̀n tí ó tún jẹ́ ìrírí odò yìí ọdún tó bá fẹ́ bínú Bẹ́ẹ̀ni. ni máa ń lọ tí ó lọ báyìí tí ó rìn sílé ọba. Tó bá fẹ́ bínú yóò rán yàn sílé ọba. òun fẹ́ bínú báyìí ló ti fà gbogbo ètùtù tá a bá ṣe yọ wàá sọ. Títí di bá a ṣe ń sọ tó yìí. bá kún tá a bá Àdúrà sí rí Ọlọ́run. rẹ̀ kò lè gbé yàn ṣùgbọ́n nígbà tó bá kún báyìí tó bá fẹ́ jà nígbà náà ló máa ń jà. Kò yé mi o pé tó bá kún gan. tí gbogbo Tó bá ẹ̀kún tó Eh. tó ya wà lóṣè kò ní gbé Kò ní- adìẹ kékeré kò ní gbé ṣùgbọ́n tí bá ń bínú tó bá fẹ́ jà ó tún ti kún jù báyìí nígbà tí ó bá jù báyìí lọ nígbà náà ló máa ń jà. Tó tó Ọlọ́run. pé ó kún ọwọ́ kún àwọn bí èèyàn kó sínú rẹ̀ yóò jà Bẹ́ẹ̀ni. ṣùgbọ́n nígbà tó mẹ́ bá tán ìní tó máa ń jà ọdún tá a wà níbẹ̀ yìí ó ti gba ọmọ àbúrò mi níbí àbí ṣé ń sáré bí báyìí. níbí náà sálẹ̀ àbí apáta yìí nínú ọdún tá a wà níbẹ̀ yìí gbogbo ẹ̀ ló ti gbogbo ẹ̀gbọ́n létí tó sùn mẹ́rin. Oṣù kẹrin ọdún náà la ṣe. kápẹ́nù nọ́ọ̀sì kẹta àbí kápẹ́sù mẹ́ta rẹ̀ báyìí so tí ò tí Tí ò pọ̀ rárá. kò sọ Bẹ́ẹ̀ni. nǹkan oníṣẹ́ tó ń rú nísìnyí ṣùgbọ́n
tí bíbọ bá ti fòrò òun ni nǹkan yẹn máa ń wáyé tí a bá ti ń bọ dáadáa kò ní jà. So ìgbà ṣe máa ń ṣe òun náà ní ọdún. ó ní ọdún lákòókò tó máa ń ṣe Okay. ó ti ń yé ṣùgbọ́n ọdún rẹ̀ ọ̀sẹ̀ padà gbòòrò dáadáa ni torí ìdílé kan ló ní ìdílé Jagun ló ní àwọn náà máa ń bọ ṣùgbọ́n àwọn ti yípo sí ìgbà tó bá ń ṣọdún tó bá ń ṣẹ́gun ọdún òun náà ń bọ papọ̀ nísìn so tó wọ́n ṣẹ̀ wá fi kẹ́ láṣẹ fi kẹ́ ọdún lójú so ìkọlọ́run Olódùmarè kó kún wọn nípa. Ọlọ́run kún wọn nípa lágbára Ọlọ́run kún yín nípa. Ẹ ṣé gan, ẹ kú iṣẹ́ lórí iṣẹ́ takuntakun lẹ́ ń ṣe, ẹ̀yin lẹ́ ń di odi mú tẹ̀ jẹ́ kí gbogbo ọ̀làjú ni tẹ̀ jẹ́ kó gba nǹkan tó jẹ́ nǹkan ìṣẹ̀ṣe tẹ̀ jẹ́ kó gbà dànù lọ́wọ́ wa. Sọ Ọlọ́run á máa kún yín, Ọlọ́run á dẹ̀ máa bá yín ṣe ṣe bá ṣe ń lù báyìí ó máa dún lágbára Ọlọ́run. Ẹ ṣé gan, ẹ kú iṣẹ́ o. So gbogbo ibi òkè báyìí ló máa ń kún dé ìdí ìbí báyìí náà omi ní gbogbo ẹ̀. Yóò gun bíríìjì yẹn wọ́n máa ń kọ́fà bíríìjì yẹn. wọ́n kọ́fà tẹ́pẹ́ ọkọ̀ tí máa ń bọ̀ láti oko ní ń bọ̀ láti kò ní láyè kọjá kò ní lọ bẹ̀rẹ̀ kí bẹ́ẹ̀ wọ́n dúró ọjọ́ mẹ́ta bẹ́ẹ̀ wọ́n dúró àwọn onímọ̀ sùn. Lóòótọ́ mo máa ń gbọ́ odò fìkì pé odò fìkì mi mọ̀ pé. Èdè Ṣakí ni ìràwọ̀ ní lọ́wọ́jú báyìí. àti Ṣakí náà ló ti ṣẹ̀ wá. Àti Ṣakí ló ti ṣẹ̀ wá báyìí. So ó máa ní àjọṣepọ̀ tẹjọ́ máa ṣe àtàwọn tó wà ní Ṣakí àbí wọn kì í ṣe nǹkan kan fún ní Ṣakí. ó ṣẹ̀ láti ibẹ̀ yẹn àwa táwa gbà á lálejò. ó ṣẹ̀ láti Ṣakí bọ̀ tó dowó òfìkì ló lodò òun ló sọ ìlú yìí lórúkọ. Ló sọ ìlú ìlófìkì gangan. odò gangan ní jẹ́ òfìkì òun ló sọ ìlú ìlófìkì. So orúkọ odò yìí gangan lòfìkì. òun náà ló bẹ òfìkì òun ẹni díjọ òfìkì tàbí ń jófìkì. Wow, mi ì gbọ́ rí ṣá. ó ṣe rí ni. Báwo ni ó ṣe wá orúkọ yẹn ṣe like tán ṣe decide àbí òfìkì ló ti ń jẹ́ láti ilẹ̀ tipẹ́tipẹ́ náà. láti ìgbà ìwáṣẹ̀ wá odò òfìkì ló ń jẹ́ ṣùgbọ́n àṣẹ rẹ̀ ní ẹnu àwọn àgbàlagbà ló wà. ǹjẹ́ ẹ bá tún wá gbé ẹnu àwọn àgbà wọn ò tó kalẹ̀ fún mi. ẹgbẹ́ tí iná ọlájẹ́ fi kọrin pé odò òfìkì tó gba ọkọ̀ ní Gànà òun lára Ṣakí ń dà kọjá roko. ẹ bá dé Ṣakí kò jù báyìí lọ àbàtà ní kékeré ní Ṣakí níbi tó ti ṣẹ. Ọlọ́run àtòbí ẹ bá dé Gànà tó wá fẹ̀ jù báyìí lọ. ní Gànà náà. bẹ́ẹ̀ni òfìkì náà ní sì ń jẹ́ tí wọ́n ń bọ́ ní Gànà bá a ṣe ń bọ́ níbí náà làwọn náà ń bọ́. Ọlọ́run á kún wa lọ́wọ́ Ọlọ́run á kún wa lọ́wọ́ ìrìn wa ò tí ì tán náà nìyẹn ò tí ì tán oúnjẹ máa wà nígbà ọdún tiẹ̀ náà dáadáa nìyẹn torí ìgbà Ọbàtálá yẹn iyán pọ̀ ń bẹ̀ wá. ègbó wà ní ti bí. ègbó lòun. ègbó funfun òun ní ti bí. so Iyemẹja oníjìyẹn kò ní jẹ pọ̀ kò ní jẹ ṣùgbọ́n yóò jẹ ègbó funfun. Ọlọ́run á fún wa. àwọn tó máa ń tọrọ nǹkan bẹ̀ náà ẹni máa ń tọrọ mọ́ àwọn náà máa ń dá sọ̀rọ̀ o. gbogbo ẹni tó bá ti ṣe fún wọn máa dá sọ̀rọ̀ o. gbogbo ẹni tó bá ti ṣe fún wọn máa ń dá sọ̀rọ̀ o. Olódùmarè ó dàtọ̀ ayọ̀ mi. Àmín àṣẹ. Ẹ ṣé gan. Ẹ ṣé gan bàbá. Àlàdé. Ó yá kù tiẹ̀ ó yá èwo ló fẹ́ sọ fún mi báyìí. Bàbá ló sún mi ni. That is that about the tourist attractions tàti físìtì lónìí ní ìlú Òfìkì. So a ti lọ sí òkè Ọbàtálá, agun òkè Ọbàtálá, a ti lọ sí di Òsà Ńlá. So odò Iyemọja náà la wà yìí tí wọ́n mú orúkọ Òfìkì, ìlú Òfìkì tí ìlú Òfìkì derive orúkọ látara rẹ̀ because wọ́n ní Òfìkì gangan ní orúkọ odò yìí. Wọ́n ní láti Ṣakí ló ti ṣẹ̀ wá. So ó dẹ̀ sàn káàkiri títí tó tún fi dé ìlú Gànà. So a ti gbọ́ oríṣiríṣi nǹkan tó ń ṣe abiyamọ lòun náà àrẹ̀mọ ni. So òun náà dẹ̀ máa ń fáwọn èèyàn ní gbígbàdúrà wà níbi látara odò yìí náà. So a dúpẹ́ pé ẹ dúró tì wá látara láti gbọ́ gbogbo nǹkan tí à ń sọ. So gẹ́gẹ́ bí mo ṣe máa ń sọ gbogbo nǹkan tó jẹ́ titi wa nílẹ̀ Yorùbá ó jẹ́ nǹkan tá gbọ́dọ̀ náání, ó jẹ́ nǹkan tá gbọ́dọ̀ buyì kún kó má bàa bàjẹ́. Because tó bá bàjẹ́ lónìí kí ni àwọn ọmọ wa kí ni àwọn ọmọ wa kí wọ́n fẹ́ dé bá. So ìbéèrè nìyẹn fún èmi àti gbogbo yín. Ẹ má gbàgbé láti subscribe sí Olùwákiri YouTube channel. So láti wo gbogbo àwọn different documentaries tá a máa ń ṣe nípa àwọn tourist attractions tó wà káàkiri ilẹ̀ Yorùbá pàápàá jùlọ the less adulterated part of Yorùbá land. So yóò máa ju gbogbo wa ṣe o. Ẹ ṣé gan. So this is where we are going to call it an end for today in Òfìkì land ní Òkè Ògùn. So ó tún di ọjọ́ míì ọjọ́ rẹ̀.
lára àwọn ẹ̀yà Yorùbá tó wà nípínlẹ̀ Ọ̀yọ́. Wọ́n kó nílé kálejò mọ́ra, akíkanjú ni wọ́n jẹ́. Wọ́n kó nílé kálejò mọ́ra, akíkanjú ni wọ́n jẹ́. Àgbẹ̀ ni wọ́n. Àgbẹ̀ ni wọ́n. Wọ́n sì tún jẹ́ gbajúgbajà níbi ìṣòwò, ẹ̀kọ́ àti ṣẹ́kíṣẹ́ tí wọ́n bá tún yàn láàyò.